má gbé kúrò ń bẹ̀. Dúró. Ohun tó ṣe pàtàkì fún ọ ni láti mọ̀. Ohun tó ṣe pàtàkì fún ọ láti mọ irú ìràwọ̀ tó ń lò. Ohun tó ṣe pàtàkì ni fún ọ láti mọ irú ìràwọ̀ tí aya rẹ tàbí ọkọ rẹ àbí tí àwọn ọmọ rẹ tí wọ́n ń lò. Wo ní abẹ́ abala yìí, mo máa tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa irú ìràwọ̀ tó ń lò. Fún ara ẹ ló máa mọ irú ìràwọ̀ tó ń lò báyìí. Gbogbo ọmọ tá a bá bí láti 21 March títí tó lọ fi dé 19 April, that is 21 March, 22 March, 23 March títí tó lọ fi dé 19 April. Ìràwọ̀ tí wọ́n ń lò la mọ̀ sí Aries, tá mọ̀ sí ìràwọ̀ iná, tá máa ń pè é jálẹ̀ pé ìràwọ̀ iná tó kan yánrán. Ọ̀rẹ́, já tẹ̀síwájú. Ìràwọ̀ kan wà tá à ń pè ní Taurus. Òun la mọ̀ sí ìràwọ̀ erùpẹ̀ amọ̀. Àwọn ni gbogbo ọmọ tá a bí láti 20 April tí tó lọ fi dé 20 May. Ìràwọ̀ kẹta la mọ̀ sí ìràwọ̀ tá a mọ̀ sí Gemini, ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà. Àwọn ni gbogbo ọmọ tá a bí láti 21 May tí tó lọ fi dé 20 June. Ẹ jẹ́ n tẹ̀síwájú. Ìràwọ̀ kan wà tá a mọ̀ sí Cancer, ìràwọ̀ omi agbára. Àwọn ni gbogbo ọmọ tá a bí láti 21 June tí tó lọ fi dé 22 July. Ẹ já tẹ̀síwájú. Ìràwọ̀ kan wà tá a pè ní ìràwọ̀ iná Leo, iná tó gbóná. Àwọn ni gbogbo ọmọ tá a bí láti 23 July tí tó lọ fi dé 22 August. Ṣó ń tẹ̀lé mi báyìí? Ṣó ń wo guideline tí mo fi sàlẹ̀ yẹn? Ìràwọ̀ tó tẹ̀lé la mọ̀ sí Virgo. Àwọn la mọ̀ sí ìràwọ̀ erùpẹ̀ funfun. Àwọn ni gbogbo ọmọ tá a bí láti 23 August tí tó lọ fi dé 22 September. Ẹ jẹ́ tẹ̀síwájú. Ìràwọ̀ kan wà tá a mọ̀ sí ìràwọ̀ afẹ́fẹ́ márìmẹ́fín, tá a mọ̀ sí Libra. Àwọn ni gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October. Ẹ já tẹ̀síwájú. Ìràwọ̀ kan wà tá à ń pè ní Scorpio, ìràwọ̀ omi tútù. Àwọn ni gbogbo ọmọ tá a bí láti 23 October tí tó lọ fi dé 21 November. Ẹ já tẹ̀síwájú. Ìràwọ̀ kan wà tá a pè sí Sagittarius, ìràwọ̀ iná àtùpà. Àwọn ni gbogbo ọmọ tá a bí láti 22 November tí tó lọ fi dé 21 December. Ẹ jẹ́ ká lọ sí ìràwọ̀ tó tẹ̀lé. Òun ni ìràwọ̀ tá a mọ̀ sí Capricorn, ìràwọ̀ erùpẹ̀ eruku. Àwọn ni gbogbo ọmọ tá a bí láti 22 December tí tó lọ fi dé 19 January. Ẹ jẹ́ ká lọ sí ìràwọ̀ tó tẹ̀lé. Òun ni ìràwọ̀ tá a mọ̀ sí afẹ́fẹ́ oníbínú Aquarius. Àwọn ni gbogbo ọmọ tá a bí láti 20 January tí tó lọ fi dé 18 February. Ìràwọ̀ tó gbẹ̀yìn òun la mọ̀ sí Pisces, ìràwọ̀ omi tí kì í rú. Àwọn ni gbogbo ọmọ tá a bí láti 19 February tí tó lọ fi dé 20 March. Ṣó ti wá mọ irú ìràwọ̀ tó ń lò báyìí? Nọ́mbà tèmi ò sì yípo padà 08054 35 36 29. Ẹ WhatsApp ẹ. Bọ́rọ̀ bá ta kókó lórí ìràwọ̀, àbáyé fọ́ tútú. Tó bá sì fẹ́ mọ irú ìràwọ̀ tó lọ papọ̀ mọ́ tiẹ̀ tó lè fẹ́, ẹ kàn sí wa lórí nọ́mbà yẹn. Àbáyé sọ̀rọ̀ free of charge ní cancel. Ìràwọ̀ iná kò lè fẹ́ ìràwọ̀ omi o. Ìràwọ̀ erùpẹ̀ kò lè fẹ́ ìràwọ̀ afẹ́fẹ́. O gbọ́dọ̀ mọ irú ìràwọ̀ tó bá tiẹ̀ lọ. Kódà àwọn ìràwọ̀ iná gan ó tún lójú ìtò bára wọn lọ. Àwọn ìràwọ̀ tó kù gan ó tún lójú ìtò bára wọn lọ. Ọ̀rẹ́, o gbọ́dọ̀ mọ àṣírí.